ọ̀rọ̀ wà nù wọn ọ̀rọ̀ ẹ̀yìn ó mú níṣẹ́. wa minhum man rahala duna istizan. ẹlòmíì wà tó wọ ayé wa ó sì jáde ń bẹ̀ kò gbá yọ ń dá. kò sí notify wá pé òun ń lọ. wa minhum man sayabqa fil qalbi mahama jara wa mahama kana. àwọn ẹlòmíì wà tó yẹ pé kò sí bó ti lè wùn kó pẹ́ tó kò sí bó ti lè wùn kó ká má rí nígbàgbé ẹnu ọkàn. kódà ká ti rí bọ́nú lẹ̀ inú ẹ̀mí wa ni ó máa gbé gbogbo gbà. 6 truths about life. 6 truths of life. nǹkan mẹ́fà tó jẹ́ àṣírí ayé. Number 1, love is nothing without action. mo nífẹ̀ẹ́ tí ò sí action ẹ̀ Nothing. kò sí nǹkan kan bẹ̀. òun wí lẹ́nu ni ò ṣe níṣẹ́ ò sì ní wú níwà. ìfẹ́ rọ́nù. 2, trust is nothing without proof. mo trust lágbájá mo fọkàn tán kò sí proof kò sí trust ń bẹ irọ́ ni. 3, ẹlẹ́ẹ̀kẹta hope is nothing without effort. Hope mo lágbìyèlé without effort. mo lágbìyèlé yẹn kò jẹ́ nǹkan kan láì kò síṣẹ́. بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. naam gbogbo àwọn ọmọ tí wọ́n fi lẹ̀ Allahu Akbar lọ́mọ bíbí kọ́lọ́wọ́n bá kó mójútó gbogbo wọn. àmín. gbogbo ẹbí tí wọ́n fi lẹ̀ kọ́lọ́wọ́n bá kó mójútó gbogbo wọn. àmín. بسم الله إنا أعطينا. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر. àwọn tí ó tún kù gẹ́gẹ́ bí bàbá àdínì Allahu Akbar. Lagos State bàbá àdínì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك الله أكبر. ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين وابتغ فيما آتاك الله الدار الآخرة. tọ́lọ́run fún ẹ láyé fi wá ọ̀run. Allahu Akbar. ولا تنس نصيبك من الدنيا. má wàá gbàgbé ìpín rẹ láyé. Allahu Akbar. وأحسن ṣe eré. كما أحسن الله إليك. bọ́lọ́run ti ṣe eré fún wọn náà. ولا ṣe eré تبغ fáwọn èèyàn náà. الفساد في الأرض má balẹ̀ jẹ́. Allahu Akbar. إن الله لا يحب المفسدين. Ọlọ́run ò fẹ́ràn àwọn tí balẹ̀ jẹ́. so eléyìí tí markaz bá wà gbogbo tí Sheikh Adam tí wọ́n fi kọ́ Radiyallahu wa ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. ní pé túnlẹ̀ ṣe Allahu Akbar. kódà ìyá wọn ìyá àgbà
Radiyallahu ta'ala anhu. Sheikh Adam Radiyallahu ta'ala anhu. wọ́n ó gba ilẹ̀ gbá gbogbo ẹ̀ ilẹ̀ yóò dọ̀tí Allahu akbar. ilẹ̀ yóò dọ̀tí ibẹ̀ làwọn fẹ́ sùn Allahu akbar. wọ́n máa ń sọ bẹ́ẹ̀ Allahu akbar. so àti ìyá àgbà yẹn àti Sheikh Adam tá a Radiyallahu bá ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Huma. èyí tí wọ́n fi kọ́ wa ká túnlẹ̀ ṣe Allahu akbar. ló fàdá sí pé gbogbo ìjọ tí wọ́n ti mú ilẹ̀ Markazi yìí téèkì kan òjò kan bá kán inú bíbá yìí ló ń bọ̀ inú ọgbà ń bì ló ń bọ̀ kò tiẹ̀ tí ì sí ọgbà nígbà yẹn inú ọgbà ń bì ni yóò wọ gbogbo yàrá àti kíláàsì àti yàrá gbogbo àwọn tó wà ń rúwáàkì wọ́n jáde bẹ́ẹ̀dì olókè àwọn mi ò kó sókè wọ́n ka ẹrù wọ́n kó sókè gbogbo omi tó wà ní vicinity oríkùsù ó dá rẹ̀ ibi vicinity nìkan kan ìmí ń bọ̀ gbúrúrú inú ọgbà mi ló ń bọ̀ Allahu akbar. Center ni so Markazi náà. Allahu akbar. ó rà kázà gbogbo La ẹ̀ ilaha illallah. tómi bá ń bọ̀ báyìí yóò rà kázà sí La ilaha illallah Muhammadu Rasulullah. so ìyẹn Kò ń ṣe pé ó ṣe bẹ̀rẹ̀. ẹni tí ò mọ Markazi ló máa ní pé omi ń dà wọn láàmú ó máa ṣe ń ya fọ́tò ẹni Allahu akbar. wọ́n máa ká ni Allahu akbar. Tagammada Allah bi wasi rahmatihi. gbogbo yàrá kọ̀ọ̀kan yẹn àti inú ọgbà yìí ọmọ Markazi kọ̀ǹkọ̀ ni wọ́n fi ń pa Okay. kọ̀ǹkọ̀ torí tójò bá ti dé báyìí tí gbogbo àgbàrá dé tí gbogbo ẹkún àwọn kọ̀ǹkọ̀ máa wá dún Àwọn tún rí bí gẹ̀nímà. kọ̀ǹkọ̀ yẹn wọ́n sì gbé kinní kaná tí wọ́n bá ti mú báyìí tí wọ́n bá ti ṣe kinní wọ́n kàn yán ni ọbẹ̀ tún sọ nìyẹn kí wá ní tuntun mẹ́ Allahu akbar. Allahu akbar. ẹni tí ò bá mọ bí Madil Markaz. Hadiruhu wa kò lè mọ Allahu mustaqbal akbar. Akramakum. kò lè mọ hadir Bẹ́ẹ̀ni, ẹ dá wa padà ní memory lane yẹn pé tó o bá mọ bí ṣe ń bọ̀ látàná bó ṣe rí nìyẹn o. bó ṣe rí nìyẹn So bí Markaz ṣe rí lánàá náà lórí lónìí o. ó tiẹ̀ tún wá sàn ni Allah. torí ní ìsìn bójò bá rọ̀ gbogbo èyí tí wọ́n rí tó ń pariwo yẹn kó tójò bá dá kó tó bíi wákàtí kan gbogbo ó fà Bẹ́ẹ̀ni. yóò tún gbẹ padà yóò bí pé nǹkan kan ò sí Bẹ́ẹ̀ni. So Ọlọ́run ti bá a ṣe nísìn kò wọ rìwáàkì mọ́. àkówọ́ rúwáàkì mọ́ Kò wọ mọ́sálásí gan mọ́. àfi tí ẹ fi wọn tó bá wọ̀ wọn á gbà Allahu akbar. tó bá wọ̀ wọn á Allahu gbà akbar. Ẹ̀kọ́ tó pọ̀ lẹ́ ń kọ́ wa ní pé ẹlẹ́ẹ̀kejì ni pé ó tiẹ̀ sá mi bóyá tó bá tún lọ ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa pọ̀ yìí pé gbogbo ohun téèyàn bá ń ṣe lójú ọ̀nà tọlọ́hun yìí gbogbo nǹkan tó bá báyàn níbẹ̀ èèyàn ò gbọ́dọ̀ kó súsú ò gbọ́dọ̀ káràtì bẹ́ẹ̀ni lójú ọ̀nà tọlọ́hun máa ṣe lọ. bẹ́ẹ̀ni Allahu akbar. Ọlọ́run túnbọ̀ jẹ́ àrí pẹ́ ṣé sàn. wọn á rò pé ìrọ̀rùn ní gbogbo ẹ̀ gbogbo ò kì í ṣe rọrùn ó wá ráwọn kan wá ní pé kó má fi ṣe yẹ̀yẹ́ ànábì ní la tuzhiri shamatata bi akhika Allahu akbar. fa yu'afiyahu Allahu wa yabtalika sallallahu alayhi wa sallam. so Akramakumullah. ọ̀rọ̀ nìyẹn Naam.
ibi ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa náà ibẹ̀ la wà ẹ̀kọ́ tẹ́ kọ́ wa ní ìjókòó tó kọjá òun náà ni lórí ìjà tó ń lọ ní àgbáyé láàrin Amẹ́ríkà àti Iran striking yẹn kò tí ì wá dúró náà hatta al-an bẹ̀tí ibi tá a fẹ́ lọ ń bẹ̀ náà ni pé àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ń tálẹ̀ yìí àwọn ọmọ òpóǹló àwọn arúgbó àwọn obìnrin ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ti ń lọ sí ọ̀nà wo ni Islam gbà wò ẹni ó jẹ́ mùsùlùmí ni o kò jẹ́ mùsùlùmí ṣé ká tẹ̀ jẹ́lẹ̀ ṣó kàn máa lọ bẹ́ẹ̀ ni kọ́rọ̀ kò járe pẹ́sà. mo rò pé ní halkot a ṣe ní ìjẹjọ náà ibi tá a parí ẹ̀ sí ni pé ọlọ́run ni walakum fil qisasi hayatun bẹ́ẹ̀ ni sà ya ulil albab. Allahu akbar kẹgbẹ̀san ó wà akramakumullah sà ibẹ̀ nìṣẹ̀mí yín wà àmọ́ ẹni tó bá lè mójú kúrò wa man ufiya يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى àṣẹ lófin lé yín lórí ni القصاص في القتلى ẹ̀san àṣẹ lófin lé yín lórí kò ń ṣe advice rárá kùtìbà akramakumullah àṣẹ lófin lé yín lórí ni akramakumullah sà القصاص في tẹ́nìkan bá pẹ́ القتلى ẹnìkan ẹgbẹ̀san padà الحر بالحر ọmọlúàbí ló pa ẹ wá ọmọlúàbí ní kí àwọn náà ẹ pa wọn والعبد بالعبد ẹrú ló bá pa ni ẹ wá ẹrú lọ́dọ̀ wọn ẹ pa wọn náà والأنثى tó بالأنثى bá jẹ́ obìnrin ló pààyàn obìnrin ni wọ́n pa ẹ wá obìnrin lọ́dọ̀ wọn náà ẹ pa فمن عفي له من أخيه شيء àmọ́ o ẹni tó bá ṣàmójú kúrò pé mùsùlùmí ni so irú kọtílà yìí tí ò ní sí kìsọ́ọ̀sì ọ̀nà márùn-ún ni èèyàn fi ń pààyàn anakumullah alqatlu la'amad ẹni tó mọ̀ pààyàn wọ́n pa òun náà ni akramakumullah walqatlu shibuhu la'amad ó jọ pípa ni kò pa kò dàníyàn sí kò dáníyàn sí ó ṣèèṣì akramakumullah alqatlu bil khata ó anakumullah ṣèèṣì anakumullah alqatlu shibuhu la'amad ó jọ wípé ó pa ni kò fẹ́ pa ó jọ ẹ́ pé ó pa yẹn òun ni èèyàn dẹ pàkúté kalẹ̀ lóko ó dẹ kalẹ̀ fún ẹran naam lẹ́nìkan á ń bọ̀ gìjàgìjà òun kàn kó sínú kinní yẹn ni pàkúté bá mú ó bá pa òun rìn náà yìí sí so àṣẹ ni máa wo ipé náà yìí sí yẹn kò dàníyàn sí pé èèyàn yìí ló fẹ́ pa akramakumullah ẹran ló fẹ́ pa anakumullah so ìyẹn ní kejì alqatlu bil khata anakumullah òun ló ṣeéṣì pa mistakenly akramakumullah ẹ̀ṣẹ̀ ò kí ń pààyàn bẹ́ẹ̀ ni sá ẹ̀ṣẹ̀ ò kí ń pààyàn anakumullah ọ̀rọ̀ ṣẹ̀ríà là ń sọ yìí kò sí ká máa wípé àfi tó bá ṣe kí kí ni mo sọ kátà àbí bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni sá so ó dẹ tàkúté kalẹ̀ ó pààyàn kò dá níyẹn ṣébùl kátà nìyẹn àbí náà ṣébùl ahmed ó wá gbáyàn lẹ́sẹ̀ gbáù ó kàn kú ni ṣẹ̀ríà ò sọ wípé ẹ mú ẹ pa Allahu Akbar torí ẹ̀ṣẹ̀ yẹn ò yí pààyàn bẹ́ẹ̀ ni sá
àbẹ́yàn ń namọ lọ́rẹ́ báyìí àbó nà lọ́rẹ́ ó wá dákẹ́. ó wá dákẹ́ ó ṣe ìsìnkú ni. Anakumullah. Lápèjúwe àwọn méjì kan ń jà ẹnìkan ó hìtì mọ́tò ẹnìkejì ló bá jáde you hit my car wọ́n bá bẹ̀rẹ̀ sí fà ó kàn dìjà ni ló gbé sókè báyìí pàà wọ́n bá là mọ́lẹ̀ nìyẹn bá kú wọn ní mú kán sọ wípé ẹ lọ pa. Allahu akbar. irú ìyẹn wọn mọ̀nà ó fi aláhu min akhihi shay'un fattiba'un bi ma'rufin akramakumullah. aw ada'un bi ihsanin. dhalika takhfif. èèyàn ṣe èsì bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ṣàmójúkúrò pé ok compensation nìyẹn Anakumullah. yóò san compensation yẹn fattiba'un bil ma'rufi wa ada'un ilayhi bi ihsan. ittiba'un bi ma'rufin wá fi dáadáa tẹ̀lé nǹkan tó ṣe akramakumullah. wa ada'un ilayhi àdáhùn bi ilé ihsan. wá san dáadáa fún dhalika takhfifun dáadáa min yẹn ó ní rabbikum. compensation yẹn akramakumullah. dhalika takhfifun min rabbikum wa rahmatun. tàhàfíìfùn ọlọ́run bá gbélé ìfúyẹ́ fún yín ni wa rahmatun. ìkẹ́sì ni فمن اهتدى بعد ذلك فله عذاب أليم. ẹni tó wá jàjà gbilà pé rárá òun ò nígbà fẹ́ ẹpá ni lẹ́yìn gbogbo ilé ìwò kọjá àlà ni akramakumullah. فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. márùn-ún ni pípa yẹn Anakumullah. alqatlu làámẹ́d Anakumullah. ṣíbò làámẹ́d qatlu bil khata qatlu bil márùn-ún ni ṣá أكرمكم الله. márààrún yẹn òun ni láwò kìí ṣe pé ó ti pààyàn ẹyẹ lọ́pàá rárá القتل العمد، القتل شبه العمد، القتل الخطأ، القتل ما جرى مجرى الخطأ، والقتل بالتسبب. sábàbí Anakumullah. òun ni so márààrún yìí òun ni àwòye sí. àwòye sí Anakumullah. wọ́n bá gbé délé adájọ́ ká tó mọrú ìdájọ́ ká tí tó ó wà mọ lórí ẹ̀. ìdájọ́ tí ó wà lórí ẹ̀ Akramakumullah. so kì sọ́ọ̀sì ni Anakumullah. àmìyàn gbébọn ó dojú ẹ̀ kọ èèyàn ọmọ fẹ́ ó pa dà ni níyàn sí ni. orí ìbò yìí ṣe bisikíìtì èyí ṣe sí bí mo kọ́. bẹ́ẹ̀ ni Akramakumullah. so irú yẹn la máa pè ní pé ẹ mú ẹ pa. Anakumullah. Naam. Akramakumullah. Odindi ọ̀rọ̀ ni eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ńláńlá ni níbi ọ̀rọ̀ tí ẹ ṣàlàyé fún wa tá a bá wòye sí àwọn ìlú yìí Amẹ́ríkà kọ́ńtínẹ́ǹtì ọ̀tọ̀ ni Iran kọ́ńtínẹ́ǹtì ọ̀tọ̀ ni Israel kọ́ńtínẹ́ǹtì ọ̀tọ̀ ni Israel Europe Rárá díẹ̀ ńlá fún ẹ náà Kọ́ńtínì ọ̀tọ̀. máa gbọ́ Middle East Anakumullah. ni Israel wà náà ibẹ̀ ni Iran wà East náà ni China náà Russia Japan àti Hind ibẹ̀ làwọn yẹn wà Europe ọ̀tọ̀ náà
Europe ní England wà, Anakumullah. Europe ní Holland wà, Naam. Europe ní Belgium wà, Naam. Europe ní France wà, Naam. Germany. Europe ní Germany wà, Anakumullah. Spain, Turkey. Turkey. Wọ́n máa pa European ò fẹ́ kà á kúnra wọn. Naam. European ò fẹ́ kà á kúnra wọn. Naam. But Europe ló wà. Anakumullah. Europe bẹ̀rẹ̀ láti Greece. Naam. Gbogbo bẹ́ẹ̀ Europe bẹ̀rẹ̀ láti bẹ̀ tó fi lọ. So ìjà tó ń ṣẹlẹ̀ yẹn ìjà Amẹ́ríkà kọ́ àtojúbọ̀ ni. Anakumullah. Akramakumullah. Ìjà Amẹ́ríkà kọ́. Naam. Láti Amẹ́ríkà dé Middle East kí ló fẹ́ wọ́n mú létira wọn ọ̀nà jìn síra wọn. Akramakumullah. So báwo ni wọ́n ṣe fẹ́ mú wípé Amẹ́ríkà pẹ̀lú Iran ń jà ọ̀nà wọn jìn. Akramakumullah. Àwọn náà gà pátápátá ni wọ́n náà gà ni ẹ̀ta tó ni. Àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa gẹ́gẹ́ bí Nàìjíríà tá a wà ń bí. Ní sùúrù. Naam. Orí mo ìkan àwọn kìnnì kan fẹ́ sá mi. Okay sir. Àwọn Amẹ́ríkà Naam. pẹ̀lú Israel Okay sir. àtojúbọ̀ ni. Bẹ́ẹ̀ni sir. Mo sọ ní jẹjọ ní pé Israel fẹ́ jà ibi tó ń pè ní Israel lénìí ó fẹ́ fẹ́ ilẹ̀ ó fẹ́ jẹ gàba láti Nile ní Masari ní Egypt ilal Furat títí dé odò Furat. Akramakumullah. Odò Furat yẹn inú Iraq dẹ̀ ló wà. So ìyẹn ó jẹ́ okoko kan nínú àjẹ́ndà nìyẹn. Báwo ni ó ṣe jà? Báwo ni ó ṣe gbalẹ̀? Mo dẹ̀ tún sọ mọ́ ní Israeli yìí àwọn kan lénìí ló ń jẹ́ Israel but àwọn kọ́ ni Israel. Jew wọ́n ẹ máa mọ̀ kíní yóò máa sá mi díẹ̀díẹ̀ yóò máa wá yóò máa sá Yóò máa wọnú ara wọn. yóò máa wọnú ara wọn. Wọ́n Israel yẹn ọ̀tọ̀ ni Zionist ọ̀tọ̀ ni Jew. Anakumullah. Àwọn Jew yìí àwọn ni Bani Israel tọ́rọ Ànábì Yakubu ní Alayhi salatu Israel wassalam. ọmọ 12 ló bí ọmọ 12 yẹn àwọn ni wọ́n di ìdílé kọ̀ọ̀kan mú tó ń jẹ́ Bani Israel. Tọ́rọ Ànábì Yakubu òun ni Israel. Anakumullah. Ànábì Yakub tó jẹ́ Israeli òun ló bí ọmọ 12 tí wọ́n di ìdílé kọ̀ọ̀kan mú. Gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan yẹn àwọn ọmọ ẹ̀ yìí ló ń jẹ́ Bani Israel. Now àwọn ni Jew. Jew tán dẹ̀ jẹ́ yẹn ẹ̀sìn ìran ni
anakumullah. akramakumullah. Ẹ̀sìn ìran ni. ìran ni. That's why wọ́n pọ̀. Tó bá ti kí ń ṣe ìran wọn èyí ṣe jù. Now, ọba tí wá dé kí ni wọ́n ń pè akramakumullah. mo sọ ní jẹjọ yẹn náà pé èdè wọn èdè ìran kan náà ni wọn Naam. ìyẹn ní pé pẹ̀lú Lárúbáwá Akramakumullah. èdè wọn papọ̀ ìyàtọ̀ díẹ̀díẹ̀ Ó wà ń bẹ̀. ló wà nú ẹ̀. Ẹ bá mú salam ẹ mọ̀ pé láàmù yẹn òun tún ní alif. Bẹ́ẹ̀ ni sà. akramakumullah. Alif yẹn irú alif tó bá ń bẹ̀ o ni wọ́n pè shalom. tó fi jẹ́ pé shalom Akramakumullah. salam sin yẹn shin ni wọ́n fi pè. Okay sà. So àwọn differences kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ nìyẹn Níbi èdè wọn. níbi èdè wọn. Jalil. Galil. Al-Galil. Jazakumullah. So ó ṣe rí nìyẹn mo fi sọ pé Ànábì Yakubu kọ́ ló ní Salatu ilẹ̀ wassalam. salatu wassalam. ilẹ̀ pé Ànábì Yakubu ló ní kíní kan Ànábì Yakubu kọ́ kódà Ànábì Ibrahim kọ́ Salatu wassalam. Ànábì Ibrahim àti Iraq ló ti wá Naam. ìlú ẹ̀ tí wọ́n ń pè ní Kúr nínú ilẹ̀ Iraq yẹn Akramakumullah. ibẹ̀ ló ti wá. So ó rìn tó fi dé Mọ́sárì ni gbogbo bí tó rìn ṣé òun ló ní lẹ̀bẹ̀ Ara. òun kọ́ ló ní lẹ̀bẹ̀ ó rìn ń bẹ̀ ó rí Wọ́n ní kọjá kọjá ni ń bẹ̀. tó fi dé Egypt tó fi ré kọjá tó fi dé ibi tá à ń pè ní ilẹ̀ Israeli lénìí mo rẹ̀ sọ èyí tí ó fi júwe ipò nǹkan ló nílẹ̀ Naam. ìgbà tí Sára kú Ìyàwó rẹ̀. ìyàwó ẹ̀ Akramakumullah. ìyàwó Ànábì Ibrahim Salatu wassalam. ó ra ilẹ̀ tí wọ́n sin sí ni tó bá yẹ pé òun ló nílẹ̀ sí ó ralẹ̀ Kò ní ra. kò ní rà Ẹkùn ló ní yóò kàn mú bì kan bẹ̀ ni. bẹ́ẹ̀ ni so gbogbo àwọn dàláìl tó tọ́ka pé òun kọ́ ló nílẹ̀ ẹ̀yin wá fẹ́ máa kílèmù yìí pé gbogbo ibi tó gbà kọjá yẹn òun ló nílẹ̀ òun kọ́ ló nílẹ̀ so ìyẹn ó ti dúró bẹ́ẹ̀ Ẹni sà. akramakumullah. náà èwo ni mo tún ẹ̀rọ níyàtọ̀ wà láàrin Jew yẹn Àti àwọn Zionist. Zionist ọ̀tọ̀ ni wọ́n ọlọ́ndẹ̀ sọ wípé wọ́n ìyà ó jẹ wọ́n o ẹ̀ẹ̀mejì Al-Qur'ani ti sọ La ilaha illallah. máa wo Suratul Isra akramakumullah. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين. a ti sọ àwọn Bani Israeli wọ́n balẹ̀ jẹ́ ẹ̀ẹ̀mejì ولتعلن علوا كبيرا. ẹ bá balẹ̀ jẹ́
ẹ ga lóòótọ́ olúwa kabira ní gíga tààrà. فإذا جاء وعد أولاهما tí àdéhùn àkọ́kọ́ bá dé بعثنا عليكم عبادا لنا á gbé àwọn kan dìde àwọn ẹrú wa náà ni أولي بأس شديد tí wọ́n ní agbára فجاسوا خلال الديار wọ́n máa wọlé tọ̀ yín mú yín báyìí La ilaha illallah. fajasu khilala diyar. وكان وعدا مفعولا àdéhùn ni ثم رددنا لكم الكرة عليهم tí yẹn bá lọ á wà dá a padà á tún á gbé agbára wá fún yín. وأمددناكم بأموال وبنين ẹ lówó rẹpẹtẹ ẹ bímọ وجعلناكم أكثر نفيرا ẹ pọ̀ إن أحسنتم látọ̀ bá ṣe lè fún yín tẹ bá mọ̀ lóore tẹ bá ṣe oore أحسنتم ẹ ṣe fúnra لأنفسكم yín. Allahu akbar. وإن أسأتم فلها tẹ bá wùwà tí ò da ẹ̀mí ara yín náà lè ṣe fún. فإذا جاء وعد الآخرة nígbà yẹn àdéhùn ìgbẹ̀yìn ò wá dé ليسوء وجوهكم á fojú yín gbolẹ̀ وليدخلوا المسجد كما دخلوه أول مرة ẹ wọnú mọ́ṣáláṣí yẹn inú Kudus gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ̀ lálàkọ́kọ́ وليتبروا ما علوا تتبيرا Allahu akbar. الله أكبر àdéhùn yẹn ti wà ńlẹ̀ àdéhùn yẹn tó wà ńlẹ̀ àdéhùn yẹn ló dé yìí وعد الآخرة torí ìtàkọ́kọ́ wàádù ọláhùnmẹ̀ بعثنا عليكم bàásínà àlékún ìbádàn lánàá àwọn ẹnìkan la gbé dìde tí wọ́n dojú ìbolẹ̀ tán fojú أولي ìbolẹ̀ بأس شديد wọ́n lágbára dáadáa فجاسوا خلال الديار wọ́n mú wọlé mú àwọn ọmọ yín báyìí wọ́n mú wọn jáde báyìí ṣé jù lélẹ́yìí ẹwẹ́ ẹ mú ẹ pa وكان وعدا مفعولا ọ̀hún náà lẹ́ fi ń pera yín pé kíní kan holocaust in tó ṣẹlẹ̀ fún yín nínú holocaust yẹn kékeré kọ́ الله أكبر ní Germany حياكم الله in tí Hitler fojú yín rí àwọn ọ̀ràn yìí àfẹ́ rí wọn ó yẹ lé wọn kúrò kò sẹ́ tó fẹ́ fojú kàn yín bí àṣejù níbi àṣejù wọ́n ìyẹn lọ òyìn náà tún bímọ o káṣẹ Ọlọ́run lè ṣe Allahu akbar. but tí n bá nǹkan tí máa sọ lórí yẹn kò tí kàn Ok sir. but Àsìkò ò tí tó. àsìkò tí tó but níbi tá à ń sọ yìí náà a lè sọ̀rọ̀ débẹ̀ so ẹ wá ẹni kí ni mo sọ Àṣẹ Ọlọ́run yẹn ti dé báyìí. so àṣẹ Ọlọ́run ti dé wọ́n fẹ́ kílẹ̀ wọn máa fẹ̀ wọ́n fẹ́ kí ilẹ̀ fẹ̀ ilẹ̀ tí èyí ṣe lẹ́yìn Ànábì Ibrahim ló wá Alayhi nílẹ̀ salatu wassalam. débi tí yóò wá di pé mina níl ilẹ̀ Furat ṣóun ló ní gbogbo lẹ́yìn Ṣọ́mọ onílẹ̀ lànàbí Ibrahim. kó máa bọ̀ lọ́ta mi ó bí gbé sáwórì ni now akramakumullah no má ti lọ àwọn zionisti wọ́n láwọn agenda wọn bẹ́ẹ̀ ni wọ́n láwọn agenda protocolatu ziyoniya protocol Zionist protocol
24 بروتوكولا 24 ni. أولا Àkọ́kọ́, البروتوكول الأول الفوضى ẹ dá fọ́wọ́dọ́ kalẹ̀, والتحررية ẹ fáwọn èèyàn freedom, والثورات ẹ máa ṣe revolution, والحروب ẹ dógunlẹ̀, kí ló má fararọ. kí ìlú má fararọ, kí gbogbo òun ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ La yìí. ilaha illallah. Àti Nàìjíríà kí lẹ́ ń pè, Boko Haram ni, kíní kan ni, ISIS ni, síwáàpù ní agenda àwọn Zionist Allahu ni, akbar. káyé sáàmà fararọ. kó má fararọ. البروتوكول الثاني Ẹlẹ́ẹ̀kejì, السيطرة على الحكم àwa la fẹ́ ṣèjọba, والتعليم والصحافة. La ilaha àwa la illallah. fẹ́ máa kọ́ àwọn èèyàn ní skul lẹ́kọ̀ọ́. Education tọ́dọ̀ tí wọ́n ní wọ́n fẹ́ fún gbogbo ayé. Bẹ́ẹ̀ ni education yẹn, syllabus tẹ fẹ́ máa fi ṣe kí ní education, àwọn ni wọ́n draw ẹ̀. As-sahafa. والصحافة. Media, àwọn ni wọ́n jẹ gàba, ẹ lè gbọ́ ròyìn kan àfi nǹkan tí wọ́n bá fẹ́ káyé gbọ́. fẹ́ káyé gbọ́. La ilaha illallah. àwọn ni wọ́n ń control media, wọ́n ń Àwọn control ni. journalism. Àwọn ni البروتوكول ní الثالث sùúrù, àwọn tí wọ́n ń control ẹ̀ yìí, ó fẹ́ òun wo CNN, gbogbo òròyìn láyé, bí Nigeria media tí wọ́n bá gbé kinní kan, èyí tí CNN bá gbé jáde òun ni wọ́n máa tẹ̀lé. So nǹkan tí wọ́n bá fẹ́ kẹ́ gbọ́ La ilaha illallah. òun lẹ máa gbọ́. Nígbà tí èèyàn gbọ́ wípé àwọn kan ṣe copy and paste ni. VOA nǹkan báyìí ló sọ, CNN nǹkan báyìí ló sọ, BBC nǹkan báyìí ló sọ, àwọn ni wọ́n wà ń di ẹ̀. Allahu akbar. CNN yẹn mo dé kíní wọn ní Atlanta rí, center yẹn, Anakumullah. CNN center ní Atlanta, ibẹ̀ tóbi, òkè gidi gan dẹ̀ ni, ẹ lè rí ibi tí wọ́n ti, but ibi rúùmù tí wọ́n ti ń ṣe news nínú ibẹ̀ ló wà, àmọ́ ẹ lè, mi ò dénú ibẹ̀ yẹn. So gbogbo nǹkan tó bá fẹ́ kẹ́ gbọ́ lẹ máa gbọ́. Èyí tí wọ́n bá fẹ́ kẹ́ gbọ́ ẹ lè gbọ́. Lápèjúwe ní ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tá à ń gbọ́ yìí àbí tí wọ́n máa sọ, NTA wọ́n ó sọ, Channel ó sọ, AIT ó sọ, ìwọlẹ̀ tún MITV, gbogbo TVC. gbogbo wọn yẹn tí wọ́n ń sọ in tí wọ́n rí táwọn tọ̀hún bá gbé jáde, òun náà làwọn máa Wọ́n gbé. ni wọ́n máa gbé, Táàpù lára ẹ̀. òun náà ń tàpù lára ẹ̀, Ara agenda náà ni. ara ẹ̀ jẹ́ndà ni. Tí wọ́n bá fẹ́ kẹ́ gbọ́ ẹ lè gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ní Israeli, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ẹ lè gbọ́ ń tà, La ilaha illallah. ẹ lè gbọ́, ìròyìn kan ò ní sọ. wọ́n ti dáwọ́ bò. Netanyahu wọ́n hólé lórí ní pálíámẹ́ǹtì wọn, Allahu akbar. kó jáde kó jáde kó jáde, tó fi hàn pé aráàlú ò fẹ́, ṣe gbọ́nú ròyìn Allahu akbar. ẹ lè gbọ́ torí wọ́n fẹ́ kẹ́ gbọ́rú ẹ̀. Kódà ní Israel
tí wọ́n bá sẹ́ńsọ̀ ẹ̀ ìròyìn kan ò ní gbé. wọ́n á pé freedom kìíní kan ìrọ̀rùn gbogbo. wọ́n ní wọ́n náà ṣe dùn sálámì yẹtulú òsàfáhùnà ajáàdó tẹkìtìlá wàtẹ̀zìlélá wàtẹ̀zìwírà. ونشيد السلام يتلوه سفاه أجاد تكتيلا وتزويرا. àwọn tí ó pààyàn tán ní kọ̀rọ̀ àlàáfíà. La ilaha illallah. àwọn ni wọ́n sì pààyàn tán wọ́n nuwọ́ gbogbo ẹ̀ ní rẹ́jẹ̀. Allahu akbar. wọ́n wá bọ́ táwọn ni àlàáfíà àlàáfíà wọ́n ní àwọn eléyìí wọ́n fẹ́ràn àlàáfíà ẹ̀rí wọ́n ń pariwo àlàáfíà àwọn sì ni wọ́n ń pààyàn. wọ́n mọ̀ yẹn pa perfectly. Allahu akbar. ìyẹn àwọn sọ pé freedom àwọn sì ni wọ́n dé yín lókùn yìí. pé freedom là ń sọ̀rọ̀ ẹ̀ free àwọn èèyàn ẹ jẹ́ kán free. àwọn ni wọ́n sì ń dèèyàn yìí. wọ́n dé lókùn wọ́n sokùn sí lọ́rùn ṣé ní pàápàá kì í sokùn. Allahu akbar. so America ló ń pariwo freedom of human rights, freedom of speech, freedom of association, freedom yẹn ṣe o lè lò l'Amẹ́ríkà. ó níbi tó mọ ibi tí freedom tiẹ̀ ti bẹ̀rẹ̀ ní tẹnìkan parí sí. so tẹ bá kó gbogbo èèyàn tẹ bá ó dàbí mọ́tò ni ẹ fi bírèkì sí kó ṣáà máa lọ kó free bẹ́ẹ̀ ìgbà ni onírọ́ọ̀lù kòtò yóò pààyàn yóò rọ́ọ̀lù kòtò yóò bó ṣe rí nìyẹn. ونشيد السلام يتلوه سفاهون سنوا الخراب والتقتيلا وحقوق الإنسان لوحة رسام أجادوا التزوير والتقتيلا. tó bá ń tó ń kà. ونشيد السلام يتلوه سفاهون. a máa kọrin àlàáfíà àlàáfíà yẹtulú safahun àwọn tó ń mọ̀yàn pa àwọn ni wọ́n ń kọrin ẹ̀. sanu al-kharaba wa taqtila. wọ́n sọ ká sọ̀lú dahoro wọ́n sọ di súnnà. ojú ọ̀nà táwọn ń tọ̀ ní. wọ́n pààyàn wọ́n sọ di súnnà. wa huququl insani. human rights. lawhatu rasami. àwọn tó ń ya àwòrán àwọn ni wọ́n yà. ajadu tazwira wa tadlila. kàtúnù tó ń ṣe yẹn èyí tó ń bá fẹ́ ṣe kán ṣe ni wọ́n ó ṣe nílẹ̀ ń pè ẹni tó ní agbára àwọn ni wọ́n yà o òun ni ó máa pa gbogbo òun ni ó máa tó bá gbẹ́ nìkan lẹ́sẹ̀ báyìí gbá òwe ìyẹn ó lọ tó bá gbá lẹ́yìn gbá irọ́ ni tó bá dúró tì yẹn so bóyá ẹ ṣe rí yẹn. al-protocol salis. mo a ti sọ yẹn rí. akramakumullah. má tún jẹ́ àtún lọ bẹ̀rẹ̀ mọ́. hayyakumullah. so sa'al al-hakim majnunan. wèrè ọlọ́gbọ́n kan ó rí wèrè. wa sa'alahu. ó wá bi léèrè.
ما حكم السارق kí ni ìdájọ́ fún ají nǹkan olè قال المجنون wèrè yẹn máa ní àá إذا كانت السرقة عن مهنة tó bá já sí pé olè tó jà yẹn olè tí ò tó nǹkan ni عن مهنة níbi iṣẹ́ kan أخذ السرقة مهنة olè tó nǹkan tó gbé yẹn ilé iṣẹ́ kan ló gbé فتقطع يد السارق á wàá mú ọwọ́ olè yẹn á gé أما إذا كانت من جوع tó bá yẹ pé bí ló pa tó fi jalè فتقطع يد الحاكم adájọ́ àbí olórí ìlú ìlú wọ́n ló ń febi pa wọ́n oníkẹgbẹ́ wọ́n ló ń febi pa wọ́n so olè tó mú iṣẹ́ olè níṣẹ́ ńlá gé ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ni àmẹ́ni tó jẹ́ pé ebi lọ́pa ìjọba tí ò jẹ́ kárọ̀ dé aráàlú tẹ́bi bí ń pa wọ́n lọ́yẹ ká gé lọ́wọ́ bẹ́ẹ̀ni akramakumullah mọ̀jìnnú ló dáhùn yìí wèrè lẹ́ni tó dáhùn yìí dáhùn ló dádájọ́ yìí kalẹ̀ Allahu akbar iyyaka an tatanazala an haqqika ṣọ́ra kò fi ráìtì ẹ̀ kalẹ̀ kò ṣe tanazul step down mo step down ni ṣọ́ra fúnrú bẹ́ẹ̀ ṣọ́ra fúnru bẹ́ẹ̀ falhuququ la tuhfazu bisamti torí pé ráìtì ẹ̀ yẹn wọ́n lè fún ẹ pẹ̀lú dákẹ́ wala tusanu bilistislam wọ́n yé sí iṣọ́ pẹ̀lú pé mo sọ̀rẹ́ndà kó ju ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ fáwọn ojú èèyàn ẹ̀tọ́ ẹ̀ lẹ̀ fáwọn èèyàn ó sì gbọ́dọ̀ dákẹ́ lórí rẹ̀ ẹnìkan ò ní bẹ mójútó tó bá ti jùúlẹ̀ òfin Ó lọ́nu. ó lọ nìyẹn dafi an haqqika bil hikmati wal ihtiram pẹ̀lú ọgbọ́n àti àpọ́nlé ni kò fi dáàbò bo Ẹ̀tọ́ rẹ̀. ráìtì ẹ̀ yẹn wala tasmah li ahadin an yaslubaka ma tastahiquhu má gbà fún èèyàn kankan o kó gba nǹkan tó lẹ́tọ̀ọ́ yẹn kó gbà lọ́dọ̀ ẹ̀ àbí kó máa lọ ọmọlúwàbí ẹ̀ mọ́lẹ̀ kó máa búlì ẹ̀ anyhow ara má gbà fún at-tasamuhu khulqun karimun kéèyàn ní àmójúkúrò ìwà alápọ̀nlé ni lakinnahu la ya'ni at-tafrita fil karamati La ilaha illallah. aw al-qabula biz-zulm so ìwà alápọ̀nlé ni lóòótọ́ ìwà ṣe pé kò wá jùúlẹ̀ la ya'ni at-tafrita kò fil karama ń ṣe kó ju kó bẹ́wù àpọ́nlé rẹ̀ lẹ̀ kó wá bọ́ọ̀lẹ̀ pẹ̀lú àbùkù aw al-qabula biz-zulm àbí kó gba àbòsí wọlé kun qawiyan jẹ́ni tó fi lágbára mawqifik ní ààyè tó bá wà thabitan fi mabadi'ik dúró lórí pọ́lísì tó bá ní fa hifzul huquqi sórí kéèyàn ṣọ́ right ihtiramun lin-nafsi àpọ́nlé ni ó fi buyì kún ẹ̀mí ara ẹ̀ qabla an yakuna muwajahatan lil-akharin La ilaha kó tó fi kan ẹlòmíì ó fi ra gbàyí rẹ̀ ká ó fi ragbàyí rẹ̀ ká ni su'ila ahdu sufiyya ma haqiqatu tasawwuf gbogbo à ń pariwo onísúfí kí là ń pè ní súfí faqal kalimatayn gbólóhùn méjì ni as-sidqu ma'al haqqi gbogbo onísúfí ó gbọ́dọ̀ ní òdodo ma'al haqqi jalla wa ala pẹ̀lú ọlọ́run Allah wal khuluqu ma'al khalqi kó wá hùwà rẹ̀ máwọn ẹ̀dá ọlọ́run Allah wa bi'ibaratin ukhra pẹ̀lú ọ̀rọ̀ míì at-taqwa lil khaliqi wal ihsan ila al-khalqi bẹ̀rù ọlọ́run ni kò bẹ̀rù wal ihsan ila al-khalqi kó máa wá ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run qala ta'ala súfí nìyẹn tá a bá ti wá onísúfí tá a bá orú nǹkan báyìí lára ẹ̀ tí ó lódodo pẹ̀lú ọlọ́run tí ó sì níwà dáadáa pẹ̀lú àwọn èèyàn bẹ̀rù wa ọlọ́run wa risawo èèyàn walaysa sufiyyan ìṣe onísúfí qala èyí ta'ala tó ń wù ń kó pe rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ó ti mọ̀ pé irọ́ ni قال
قال تعالى Ọlọ́run sọ wípé إن الله مع الذين اتقوا الله أكبر. والذين هم محسنون. àyà Kùránì nìyẹn. àwọn làyò Ọlọ́run. Bẹ́ẹ̀ ni في حياتنا ayé tá a wà yìí دخل بعض الأشخاص àwọn èèyàn wọ ayé yìí دخل بعض الأشخاص في حياتنا wọ́n wọ ayé tá à ń lò yìí. منهم من كبر مع الزمان Ẹlòmíín wà bẹ̀rẹ̀ pé bó ṣe wọlé bígbà ṣe ń pẹ́ sí lòun náà ń pẹ́ sí. ومنهم من صغر في عيوننا مع الأيام. La ilaha àwọn illallah. ẹlòmíín yẹn ẹni tó wọlé tó ń dàgbà pẹ̀lú bígbà ṣe ń pẹ́ yẹn bó ṣe ń pẹ́ sí bó láyé ṣe ń pẹ́ sí láyé ń dàgbà sí ń sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ ló ń burú sí i. Allahu akbar. Oh, Allahu akbar. رحمكم الله. Allahu akbar. àbí منهم من كبر مع الزمان ومنهم من صغر في عيوننا مع الأيام. bí wọ́n ṣe bọ́jọ́ ṣe ń pẹ́ sí ló ń kéré sí i lójú àwọn èèyàn. lójú àwọn èèyàn. ومنهم من اتخذ من الغيبة مكانا. ọ̀rọ̀ wà nù wọn ọ̀rọ̀ ẹ̀yìn ó mú un níṣẹ́. ومنهم من رحل دون استئذان. ẹlòmíín wà tó wọ ayé wa ó sì jáde ń bẹ̀ kò gba yọ̀ǹda. kò sí notify wa pé òun ń lọ. ومنهم من سيبقى في القلب مهما جرى ومهما كان. Allahu àwọn akbar. ẹlòmíín wà tó yẹ pé kò sí bó ti lè wùn kó pẹ́ tó kò sí bó ti lè wùn kó ká má rí Allahu akbar. nígbàgbé ẹnu ọkàn. kódà ká ti rí bọ́nú lẹ̀ inú ẹ̀mí wa ni ó máa gbé gbogbo Ẹ̀mí gbà. wa ni ó máa gbé. Allahu akbar. 6 truths about life. 6 truths of life. nǹkan mẹ́fà tó jẹ́ àṣírí ayé. Number 1, love is nothing without action. mo nífẹ̀ẹ́ tí ò sí action ẹ̀ It's nothing. kò sí nǹkan kan bẹ̀. òun wí lẹ́nu ni ò ṣe níṣẹ́ Kò ṣe níṣẹ́. ò sì ní wú níwà. Mo Ìfẹ́- nífẹ̀ẹ́ rẹ̀, ìfẹ́ ó wá rọ́- hùwà fẹ́ sí. ìfẹ́ rọ́nù. 2, trust is nothing without proof. mo trust lágbájá àmọ́ mo fọkàn tán. mo fọkàn tán kò sí proof kò sí trust ń bẹ irọ́ ni. 3, ẹlẹ́ẹ̀kẹta hope is nothing without effort. Hope mo is lágbìyèlé nothing without effort. mo lágbìyèlé yẹn kò jẹ́ nǹkan kan o láì kò síṣẹ́. bẹ́ẹ̀ni. Ó fẹ́ jàfà òrìnà rẹ̀ ó Bẹ́ẹ̀ni. struggle. bẹ́ẹ̀ni Ó fẹ́ jẹ́yàn láyé ó struggle báwọn tí jẹ́yàn ti struggle. 4, ọkàn rẹ pé yóò abẹ́ léèrè afúwámbìlà táàbì kò wá bẹ́yẹn. 4, fear is nothing without harm. tí ò bá sí ìṣùtá ìbẹ̀rù òsì kò jẹ́ nǹkan kan. tí bíléèdì ò bá géèyàn lọ́wọ́ rí èèyàn ò ní sọ fọ́mọdé pé yé fi ṣeré. má fi ṣeré o. 5, sorry is nothing without change. La ilaha illallah. má bínú ní gbogbo ìgbà. ní gbogbo ìgbà ìwọ ló yí padà yìí kí ni change tó fẹ́ ká rí mbẹ̀ Sorry yẹn ò wúlò. kò wúlò. Àfi kó change. ó ti di láfúzù lásán tí ò ní máa náà. 6, life Ẹlẹ́ẹ̀kẹfà. is nothing without peace. Allahu akbar. tí ò bá sí àlàáfíà ayé yìí ò jẹ́ nǹkan kan. Allahu akbar. Don't be too much. má jẹ́ pé ọ̀dọ̀ ẹni gbogbo nǹkan pọ̀ sí. Because that too much can hurt you so much. ó ní sùúrù tó pọ̀ kò gbọdọ̀ ní mọ́dù. kò gbọ́dọ̀ so tó bá ti pọ̀ jù yóò padà. Hurt you so much. Man jalasa al-ulamaa àwọn bá jókòó tí àwọn onímọ̀ zada adabuhu. yóò lẹ́kọ̀ọ́ dáadáa.
ومن جالس الأغنياء ẹni tó bá ń jókòó ti olówó قسى قلبه ọkàn ó le. ومن جالس العاصين ẹni tó bá ń jókòó ti àwọn ẹlẹ́ṣẹ̀ زاد طيشه tẹ́sù bí wèrè yóò wà ló lágbárí ẹ̀. ومن جالس الصالحين ẹni tó bá ń jókòó ti àwọn èèyàn rẹ̀ زاد ورعه yóò ní wàrà o yóò lékún. ومن جالس الحكماء ẹni tó bá ń jókòó ti àwọn ọlọ́gbọ́n عظم قدره yóò ní iyì tó ga. فتبصر أمرك lajú ẹlẹ̀ kó wò ó وتدبر حال صحبك ṣọ́ àwọn tó fẹ́ bá rìn. àwọn tí fọ́tò ó jọ máa gbé yín papọ̀. bẹ́ẹ̀ ni سئل علي بن أبي طالب رضي الله عنه àwọn bí Ali sẹ́dínà Ali ما يفسد أمر القوم يا أمير المؤمنين kí ní ń bá àwọn èèyàn jẹ́ tó ń ba ọ̀rọ̀ wọn jẹ́. قال ثلاثة wọ́n ní nǹkan mẹ́ta ni. الأول àkọ́kọ́ وضع الصغير مكان الكبير ẹ bá ti mú ọmọ kékeré tí ò ṣèkan rí tí ò dán nǹkan wò rí kí nǹkan yí i lọ́wọ́ rí ẹ bá ti gbé sáyé àgbà nǹkan ó bàjẹ́. يفسد الأمر. nǹkan ó bàjẹ́. الثاني ẹlẹ́ẹ̀kejì وضع الجاهل مكان العالم La ilaha ẹ bá illallah. mú àwọn òpè àwọn aláìmọ̀ kan ẹ bá kó wọn sáàyè pé àwọn àfáàrè ẹ bà gbogbo nǹkan jẹ́. àwọn olódo. àwọn olódo. الثالث asalis ẹlẹ́ẹ̀kẹta وضع التابع في القيادة ẹni tó yẹ kó wà lẹ́yìn bẹ́ẹ̀ni. tẹ wá tì síwájú. ẹni tó yẹ kán sì máa yẹran fún tó náà wá ń kọ̀ntrólù ṣàsùn. nǹkan bàjẹ́. عيوب الجسد يسترها متران من القماش ẹ̀rí àlébù tó bá wà lára La ilaha illallah. يسترها aṣọ متران من القماش mítà méjì nínú aṣọ ó lè bò ó. لكن ṣùgbọ́n عيوب الفكر ẹni tó tí fíkírù ẹ̀ tí rò rí ẹ̀ tó ní àlébù يكشفها أول نقاش tẹ bá ní kọ́kọ́ ọ̀rọ̀ tẹ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ báyìí ni ó júwe bí Wallahi. làákàyè ṣe mọ̀. gbólóhùn àkọ́kọ́ tó bá kọ́kọ́ Wallahi, sọ bẹ́ẹ̀ ni. ẹ ti mọ bó ṣe mọ. tó bá ti fẹ́ pe àyà kan báyìí lẹ́yìn sọ pé kò yẹ kán gbé máìkì fún mi. ليست الأمراض في الأجساد فقط ẹ̀rí ìfòmúyàn kí lẹ̀ ń pè làpálàpá múyàn tọmọnà àtàpólò gbogbo yẹn àwọn àárẹ̀ tí máa ṣe ara nù. àwọn àárẹ̀ tó ń ṣe ara ليست yẹn الأمراض في الأجساد فقط kìí ṣe àárẹ̀ ni kìí ṣara nìkan ni ó ń ṣe o. بل تكون في الأخلاق أيضا ìwà yóò wà nú ẹ̀ ìwà náà máa ṣe àárẹ̀. ìwà náà máa ń sàárẹ̀ tọmọnà wà nú ẹ̀. máa rẹ̀ ara ṣe wà àárẹ̀ ìwà náà bẹ́ẹ̀. Allahu Akbar. àdáàjì náà máa ń wà ní. فإذا رأيت سيء الخلق tó bá rẹ́ni tí wẹ̀ burú فادع له بالشفاء ṣá máa bẹ lọ́wọ́ Wallahi. gba ọlọ́run kó wò ó sàn. Wallahi. الإفراط في العطاء يعلم الناس استغلالك ní gbogbo ìgbà àkọ́kọ́ máa ń pẹ́ mo bùn yín lówó mo bùn yín lówó. يعلم الناس òun استغلالك kọ́ wọn bọ́n ṣe fẹ́ máa sísì opportunity lọ́dọ̀ ẹni. والإفراط في التسامح kó wá ṣàmójú kúrò kó pọ̀ يعلم kó ṣe الناس kó òun sọ fáwọn èèyàn yìí pé التهاون في حقك táwọn tó bá ti ṣe nǹkan wọn ò lè pọ́n ẹ lé mọ́ àwọn tó ń ṣe fún yẹn gbogbo tó ń ṣe náà èyí kúkú bínú wọn kò kì í bínú wọn bá ní ká sí nǹkan kan mọ́. wọn ní kà sí. والإفراط في التواضع kó wá nítẹríba kó pọ̀ يعلم الناس التطاول عليك òun kọ́ àwọn èèyàn yìí pé kí wọ́n máa galé ẹ lórí ni. فكل فضيلة gbogbo àpọ́nlé kọ̀ọ̀kan إذا جاوزت حدها tó bá ti kọjá ààlà
انقلبت على صاحبها. ẹni tó ń ṣe yẹn ni wọ́n wá ṣe pé àkógbọ́n ni. البعض يرحل إذا احتجت إليه. tó bá ti ráwọn míì tó ní bùkátà sọ́dọ̀ wọn rọra pẹ́ẹ́lẹ̀ wọ́n rọra máa lọ. والبعض يرحل àwọn apá kan wọ́n máa lọ. إذا انتهى من حاجته. tí bùkátà tí wọ́n bá ti bíá wọ́n rọra fi ẹ́lẹ̀ wọ́n rọra máa lọ tí wọ́n ní. والبعض يرحل àwọn míì ó máa lọ. ليكمل حياته. ibi yóò gbè mí mọ́ ẹ jẹ́ ń lọ pilẹ̀ nǹkan mi. ليكمل حياته بدونك. mi ọ̀dọ̀ ẹni tí mo wà yìí kò lè ẹ jẹ́ ń kọjá Kò lè ṣe náà fẹ́ lọ dá dúró. ó ti gbàgbé pé wọ́n ló pilẹ̀ ayé òun fún yóò ṣẹ̀ṣẹ̀ wá rántí pé òun lè dá ṣe. والبعض يرحل إذا علم أنه لا مكانة له في قلبك. tí gbogbo wọn bá ti wò ó pé mi láyè lọ́dọ̀ ẹni mọ́ wọ́n máa ó lọ. ti rí mi tán ó ti gẹ́ẹ̀tì mi òjé mi ò jẹ́ mọ́. أعمارنا قصيرة. bó sì lè hùn kéèyàn gùn lẹ́mìí tó kékeré ni. ولقاءاتنا أقصر. ka àwọn tá a wá ń pàdé pípàdé ó níwọ̀n ba irú èèyàn tá a lè pàdé bẹ́ẹ̀ mi wá bá ti lè hùn kó gùn tó. فلا تسرق فرحة أحد. má jalè ìdùnnú ẹnìkan. ولا تقهر قلب أحد. má break a heart. má break a heart ẹlòmíì. فالبصمة الجميلة تبقى وإن غاب صاحبها. La ilaha illallah. ẹ̀rín díẹ̀ báyìí تبقى yìí máa ṣẹ́kù. وإن غاب صاحبها. kódà bẹni tí ó rẹ́rìn yẹn tí ò bá sí tòsí tóun ti kúrò. الزارع زارعان. kéèyàn gbin nǹkan méjì ni. زارع الشجر وزارع الأثر. ẹni tó gbin الشجر igi وزارع الأثر. àtẹni tó gbin orí pa. فإن زرعت الشجرة tó bá gbin igi ربحت الذل والثمرة. igi tó gbin yẹn ó rí bòòjì lábẹ́ ó sì jìbò ẹ. yóò sì jìbò ẹ والثمرة. yóò sì so èso ó rí èso yẹn. وإن زرعت طيب الأثر tó bá wá gbin orí pa tó lágbára tó dáa حصدت محبة الله ومحبة البشر. Allahu Akbar. orí pa tó gbin yẹn ó fi rí محبة الله ìfẹ́ Ọlọ́run ومحبة البشر. ìfẹ́ àwọn èèyàn. فاختر زرعا يبقى بعدك. fúnra ẹni kò ṣẹ̀ṣà irú èyí tó fẹ́. المحظوظون ثلاثة. ọ̀rọ̀ àwọn tó jèrè onílọ́tọ́ ní lọ́kì ثلاثة. mẹ́ta ni wọ́n. من بر والديه قبل أن يفارقوه. ẹni tó ṣe dáadáa sáwọn òbí ẹ̀ káwọn òbí ẹ̀ tó fayé lẹ̀. ومن ترك الدنيا قبل أن تتركه. ẹni tó fi ayé lẹ̀ tó kọ̀yìn sí káyé tó kọ̀yìn sóhun náà. ومن أرضى خالقه قبل أن يلقاه. ẹni tó yọ Ọlọ́run ọbẹ̀ nú kó tó di ikú pàdé ẹ̀. فلا تفرط فهناك ما لا يعوض. má ṣàṣejù. فهناك ما لا يعوض. gbogbo nǹkan tá a wí yìí ń tá a lè dá padà wà. tó o bá ti ná ìyẹn lọ nìyẹn. tó bá ti bọ́ kò lè padà ẹni tó bí rẹ̀ méjèèjì ti kú nísìnyí kò lè padà kò lè rí dáadáa ṣe mọ́ sí wọn ó ti lọ́nu. من وصايا الحكماء. nínú àwọn àsọlẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. لا تشارك من يغار منك. ẹni tí bá ń sọ̀rọ̀ ẹlẹ́yìn má ṣàrákà ẹ̀. ìjòwú rẹ̀ ولا تسأل من يحسدك. ẹni tó ń pẹ̀gàn máa kíni. لا تسأله. má bi léèrè ìbéèrè kankan. ولا تحاول. ò wá rẹ́nì kankan béèrè nǹkan lọ́dọ̀ ẹ̀
wá jẹ́ ni tó ń pẹ̀ gan òun ló wá Tọrọ mú lọ́dọ̀ rẹ̀. pé fún mi ní ìmọ̀ràn báyìí wala tuhawiril jahila fayut'ibaka. má máa bá oní aláìmọ̀kan má máa bá jiyàn má bá jíròrò ó kàn fẹ́ dààmú ààrẹ ó máa lágùn lábẹ́ èsì wala tunahid man huwa aqwa minka. ẹni tó lágbára jù ẹ́ lọ la tunahidu. má bá fa wà má bá fa ṣe fanfa wala tusahibil baqila. àṣọra ahun èèyàn má bá ṣọ̀rẹ́ fayufqiraka. yóò kàn sọ ẹ́ dolòṣì wala tastawdi sirraka ahadan. má tọ́jú àṣírí ẹ sọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ Ọlọ́run ni kò tọ́jú ẹ̀ sí. alkalimatu iza kharajat la ta'udu. mo mistake sọ ni rárá o tó bá ti jáde tó bá ti jáde yìí o tún padà mọ́ ọ̀rọ̀ sísọ ẹ̀yìn ni tó bá ti bọ́ ọ̀tá báyìí ó fọ́ nìyẹn la ta'udu. kò ní padà wa zamanu iza mada la ya'udu. ṣọ́rásìkò tó bá ti lò ó tó bá ti lọ kò tún padà á mọ́ wa thiqatu iza da'at la ta'udu. trust tó bá ní séèyàn tó bá ti bọ́ la ta'udu. kò tún padà á mọ́ fa innal kalimata sahamun ṣòrọ́rọ̀ yìí bí ọfà ni iza kharajat lam turad. tọ́fà bá jáde lọ́rùn báyìí ó ti jáde nù ó ti jáde ni ẹ kò tún padà wal jíṣẹ́ tó rán náà. umru waqtun ṣòrẹ́ mi tá ń lò yìí ó lásìkò iza infalat lam tustarad. tó bá ti lọ tó ti bọ́lẹ̀ òyìn ti lọ nìyẹn Wà fún- àárọ̀ yìí ọ̀sán la wà yìí bẹ́ẹ̀ ni sà àárọ̀ ò tún padà aago wá mọ́. méjì lẹ́yìn ní ó ti Bẹ́ẹ̀ ni, lọ́nu ó ti kò lọ padà wá nìyẹn, mọ́ kò padà wá mọ́ wa thiqatu kanzun kéèyàn ní fíkọ̀ kílẹ̀ gbé gbára léèyàn ó gbá fọkàn sí lára èèyàn. kanzun pẹpẹ ọrọ̀ kan ni iza da'at tó bá ti bọ́lẹ̀ tó ti fọ́ la tustajad. àìtúnṣe mọ́ fala Kò ṣe é repair. tudayyi kò ṣe é rìpíà ma la ya'udu. ìgò bí ìgò ni tí ìgò bá ti bọ́lẹ̀ tó fọ́ pá kò ṣe é lẹ̀ mọ́ kò innal quluba iza tanafara udduha mithlu zujajati kasruha la yujibaru mithlu zujajati kasruha la yujibaru. fala tudayyi ma la ya'udu. nǹkan tí ò ní padà má ra láre hunaka farqun bayna shakhsin lahu qima wa shakhsin lahu thamanu. ẹni tó ní kímọ̀ tó ní value bẹ́ẹ̀ ni sà ìyàtọ̀ Tó wà tẹ̀sùnwọ̀n. láàrin ẹ̀ bayna shakhsin lahu thamanu. àtẹnìkan tóun ní iye lórí ṣe price. fahani'an tó ní price bẹ́ẹ̀ ni sà fahani'an Aha. liman lahu qimatun la tuqaddaru bi thamani. ayọ̀ ẹni tó bá ní kímọ̀ yẹn tó ní value yìí tá a lè fowó rà téèyàn ò lè díyelé téèyàn ò lè díyelé tó jẹ́ ó priceless jẹ́ value akramakumullah. òun ló dáa jù qimatuka fi zatika wa laysat fi uyuni nas. bá ń tún wí qimatuka fi zatika sórí value ẹ fi zatika ó wà lára ẹ wa laysat fi uyuni nas. kì í ṣe báwọn èèyàn ṣe ń wò ẹ Allahu akbar. ìwọ ló mọ̀ bó bá wúwo báwọn èèyàn bá wọ́n fún ẹ̀mí rẹ̀ ó máa sọ pé yìí tó mọ́ ṣe ń fọn mí yìí. bí wọ́n ti ń pè ọ́ ọmọ kó rí ó bẹ́ẹ̀. mọ̀ ó mọ̀ Allahu akbar. qimatuka fi wujudika wa laysat biman yatawajaduna hawlak. bíbẹ ibẹ̀ ni value ẹ wà wa laysat biman yatawajaduna hawlak. a kì í ṣàwọn èèyàn tó ń rí lẹ́gbẹ̀ẹ́ ló ń jẹ́ bíbẹ Allahu Akbar.
قيمتك بتعاملك وأخلاقك وعزتك بنفسك. bá ń tún kà. قيمتك بتعاملك. value ẹ ó wà pẹ̀lú báwọn èèyàn bó ṣe ń báwọn èèyàn lò. وأخلاقك. àti ìwà ẹ. وعزتك بنفسك. àti iyì àpọ́nlé tó bá fúnra ẹ. وليست في انتظار الثناء عليك. kìí ṣe kó máa wá retí pé ẹ jẹ́ káwọn èèyàn ẹ jẹ́ kán yìn mí ẹ jẹ́ kán pọ́n mi. Allahu Akbar. Rahmatullah. Àlékún kẹ́ àlékún gẹ̀ kó máa bá bàbá Maulana Sheikh Adam. Bismillahi kul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bàbá Maulana Mudirul Markaz. Adamallahu hayatahu wa Iṣẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́ kó máa fi rọ kiri káyín. Albarka ọlá Nabi wa Muhammad. Laqad ja'akum li'ilafi ma'uzatan surat al-Ikhlas. قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.